alábẹ̀sẹ̀ oníbùdó oníbùdó. ojú kálá onígbàjẹ́ bàbá mi alábẹ̀sẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ oníbùdó. ìjọba máa ló ń bí alábẹ̀sẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ alábẹ̀sẹ̀ oníbùdó. wọ́n ti torí mọ́ òun ẹ̀yìn torí mọ́ alábẹ̀sẹ̀ oníbùdó oníbùdó. ojú kálá onígbàjẹ́ bàbá mi alábẹ̀sẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ oníbùdó. ìjọba máa ló ń bí alábẹ̀sẹ̀ oníbùdó. ẹ kò yẹ àdúrà lọ́wọ́ kò yẹ. Ṣàdúrà fún bàbá o, ṣé ni ẹ ṣàdúrà fún màmá tó dára ìlọ. Gbogbo àwọn èèyàn tẹ eré níbi báyìí lélẹ̀ tí wọ́n bá ìwà tí ìyá mi mú fún wọn. Ìyá mi déyàn dáadáa, ẹ̀yin náà ẹ̀ ti máa gbọ́ bọ́ ṣe ń ròyìn. Alábẹ̀sẹ̀ oníbùdó oníbùdó. ojú kálá onígbàjẹ́ bàbá mi alábẹ̀sẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ oníbùdó. ìjọba máa ló ń bí alábẹ̀sẹ̀ oníbùdó. wọ́n sì sí báwo díẹ̀ alábẹ̀sẹ̀ oníbùdó. wọ́n ti torí mọ́ òun ẹ̀yìn torí mọ́ Ìyá mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé kó ọmọdé àti àgbà mọ́ra. Ó dẹ̀ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tó jẹ́ ìyá olórí àdínì. Ṣùgbọ́n ó kó ọmọdé mọ́ra, ó kó àgbà mọ́ra. Tí ọmọdé bá dọ́dọ̀ ẹ̀ tó bá ní pípa àwọn àpò jẹ, tí àgbàlagbà bá ràn lọ́wọ́ débẹ̀ tó bá ní lọ́wọ́ ó máa ṣe fún un. Ìdí nìyí gbogbo wọn fi ń pè wọ́n ní ìyá òfin Ànímọ́tò Ṣàdíà. ọjọ́ bí ọlọ́sàn ọmọ mi lẹ́gbẹ́ ọmọ ìgbà òjò àjọyọ̀ ọjọ́ ìgbà òjò àjọyọ̀ àbí lórí ìgbòho ọmọ ìdíjọ́ abùbánirò abùbánirò. Owó abùbánirò àwọn ọmọ ìgbà òyìnbó ìwé kò àyọ̀ká. Abùbánirò
olórí aládé olórí aládé àìgbọ́dọ̀ sí sàlàsé sá. ẹ bá wá wọn lọ sí lélẹ̀ ẹ̀ márùn-ún lẹ́ẹ̀mẹ́ta nú ẹ̀ wọn náà lọ sàṣàlátù tàbí kẹ́ wọ́n ṣàná lọ kírun. Má jẹ́ èèyàn tí ó ní ìbẹ̀rù Ọlọ́run tó dẹ̀ máa ń fi ìbẹ̀rù Ọlọ́run báyàn sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Wọ́n jẹ́ onísùúrù èèyàn gan-an ní tí mo rí tó pọ̀ jù nínú ìgbésí ayé màmá yẹn nìyẹn. Wọ́n jẹ́ èèyàn tó ní sùúrù gan-an ní gbogbo ìgbà. Ọlọ́run ló máa ń fìfẹ́ èèyàn sáwọn èèyàn lọ́kàn. Ó kàn wọ́n lọ́lọ́run fìfẹ́ mi sí ọkàn àwọn bàbá yìí. Orí máa ń wòra mi gbà mí pé kí ni mo jẹ́ láàrin àwọn ládéládé yìí tí wọ́n fi lè ṣe kó má rọgbà yí mi ká. Wọ́n dẹ̀ rí mi lọ́mọdé láàrin wọn. Wọ́n dẹ̀ ń fìfẹ́ bá mi lò síbẹ̀síbẹ̀ sí. Kí wá ni mo fẹ́ sọ wípé kì í sọ pé ohun Ọlọ́run kò fìfẹ́ mi sí wọn lọ́kàn. Ilé ńlá ni ó dé sí ọmọ àgbà ọ̀rọ̀. Ilé ńlá ni ó dé sí. Bàbá jọ̀kú o. Bàbá tó bá jọ̀kú o. Bàbá jọ̀kú o lè bí ọmọ. Tẹ̀sán rántí ọmọ tó fi sí ìfẹ́ lọ. Ọ̀rẹ́ ìwà òní ìrìn ẹ̀ ti bàbá mi. Kábíyèsí ẹ̀ bàbá mi ṣe. Lálẹ́ ìwé onímúlò ọ̀gbìn o. Wọ́n bá dé òwe pé kò ní báyọ̀. Ọjọ́ ní ibùdó, ọjọ́ ní ibùdó. Alákàbẹ̀sẹ̀ ní ibùdó, ọjọ́ ní ibùdó. Ojú kálá, olùgbàjẹ́ bàbá mi kiri èsì ní ibùdó. Wọ́n sì sí báwo díẹ̀, ní ibùdó. Wọ́n sì sí báwo díẹ̀, ní ibùdó. Ìjọba máa ń lò bí Oníbodè wa jẹ́ ọmọ kan tí ó níbẹ̀rù Ọlọ́run, ó nípayà Ọlọ́run, ó níbẹ̀rù ènìyàn, ó dẹ̀ ní respect. Tó bá ṣàkíyèsí wà á rí pé Kábíyèsí TV ó ń kó gbogbo ọba jọ ní. Ó dẹ̀ yẹ kí àwọn ọba náà kóra wọn jọ kó fi ìmọ̀ ṣe ẹ̀yọ̀ kan. Ìjọ àwọn ọba náà fi tẹ̀lé ìjọ àwọn ọba náà dẹ̀ la padà sí tá à ń lò sìn. Ọba gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wọn kí àwọn ìlú náà lè nífẹ̀ẹ́ ara wọn lórí ọba tí wọ́n fi jẹ. Timothy, báwo ni báyìí ọ̀rọ̀ ìṣirò ìṣòro majesty àtàgbàdo ilé àtàgbàdo ká ìwọ́n ìṣirò máa ń lò torí iṣẹ́ kẹfẹ́ láyé bí. Àlàní wúwo máa ń lò àwọn akẹ́kọ̀ọ́ ìṣirò òwe káyé bàbá mi.
Ẹ̀sìn náà ọba tọ́jú ọ̀làdé ọba nádìbò ní ipò òun ṣe lábọ́rọ̀ láwọn ọba ọba nídọ́là rẹ̀ ìgbà ẹlẹ́bí ìlú ní ìtú ọba nádìbò nípò òun káyé bá mi. Ẹ̀sìn lọ́rẹ́ ọba nídọ́yọ̀ rẹ̀ ọba mi kò sí lọ́rẹ́ ọba nídọ́yọ̀ rẹ̀ àwọn tọ́lá ní báyà ọmọ lẹ́kọ̀ọ́ sí iye ọba sí lọ́rẹ́ sí lọ́rẹ́ àwọn tó ti wù ní ìlọ́rẹ́. Àwọn kábíyèsí ní àlàní oyè torí pé kí ni àlàní ẹgbẹ́ mi bá mi lójú lóòóká èèyàn ẹgbà mi ó ti wà lọ́jọ́ sí. À ń ṣe fánàbẹ̀rẹ̀ àmọ̀mísí mi ìyáàfin alimọ́tò ṣáàdìà Ìwà Ṣóbóyèjì. Wọ́n ní dáadáa tí wọ́n bá ṣe èèyàn máa rí lẹ́yìn ẹ̀. Ìwà ìyá mi mi ò lè bá sọ mi ò lè sọ tán wàláì Ọlọ́run mọ̀. Ó sọ wọn tẹ́lẹ̀ mi lè ní yìí àṣesílẹ̀ ìyá mi ni ìyá mi jẹ láwọn ọmọ ọgbọ́n náà ń jẹ ní àwọn ọmọ wọn là ń jẹ àṣesílẹ̀ ìyá mi gbọ́n. Ìyá mi jẹ́ ẹ̀dá tó dáa tó kọ́ ọmọ mọ́ra tó kọ́ ẹbí mọ́ra. Ìyá mi ò fi ijọ́ kan ronú kọ́kọ́ ọmọ kan ṣẹ̀wọ̀n rí. Wọn ò ní èrò kan bẹ́ẹ̀ rí ìdí nìyẹn tí ẹ̀yìn wọn ṣe ń dùn ṣe ń dán táà náà dẹ̀ ń bí àpì. Owó lọ́nà ìfẹ́ mú jáde wàásù wàásù ọ̀fẹ́ wọlá wọlé ìlú ìlú ọ̀bọ̀bẹ àbíbù lórí sọ bẹ́ẹ̀ àkùnrin lórí sọ bẹ́ẹ̀ olùkọ́ lọ́nà ìfẹ́ mú jáde wàásù wàásù ọ̀fẹ́. Nítorí ọmọ mi, ayé dandan lọ́jọ́ ọkọ, olórí láàfin, ó ṣe léde mọ́tà ẹ̀rọ. Ayé ní ìwúdó, ṣé ń gbọ́ bí mo ṣe wí? Kábíyèsí ọ̀pọ̀ lójú orúkú, tọ́mí, ẹ máa wọlé ìmọ̀ràn ẹ̀kú àdúró ti iye máa ṣe. Wọ́n fọ́nà ẹ̀kọ́, bọ́bá pọ̀ lórí ìwọ lórí jẹ́, olórí ọ̀pọ̀ gbọ́dọ̀ fọ́wọ́. Ọmọ líle mọ́mú mi, máa gbọ́ bí wọ́n ṣe ń sọ. Kábíyèsí ọlọ́jọ́rú, ọlọ́jọ́rú gbogbo ara mo fi kí ẹ̀kọ́ àdúró ti iye máa ṣe. Kábíyèsí ọlọ́jọ́rú, olúwo mọ́, ẹ̀kọ́ àdúró ti iye máa ṣe. Bàmí Mùsùlùmí, Abọ́lábí wà ní ẹ̀ṣẹ̀ onípàdé. Ẹ̀yìn káńtì láyé ń bí bí yín lọ́lọ́dọ́ ìdí.
tóbi ni mo bá lọ́wọ́ kábíyèsí ó ti pẹ́ dé mo sọ nínú ọlá rẹ̀ ìwà kù olùfisọ́dún bàbí tọ́ba pé lórí mo lórí jẹ́ olórí kọ̀ọ̀kan gbọ́dọ̀ fọ́hùn. Asọ̀rọ̀ ọba mi ẹ ṣeun, lẹ́nu rẹ̀ máa ń fi ọmọ ẹ ṣeun. Bàbí ọlọ́dún, asọ̀rọ̀ ọ̀yẹ́ máa ń ṣeun. Ẹ bá mi kọ́ lọ́dún ọ̀dún. Òbí tó láyé ń fi àṣẹ lọ́wọ́ lọ́wọ́ ọba mi. Oníbùdó jẹ́ ẹni tí ó súnmọ́ mi lọ́pọ̀lọpọ̀ bí ọmọ bàbá lájọ jẹ́. Asúnmọ́ra dáadáa, àjọṣepọ̀ tó wà láàrin wa ó dánmọ́rán. Ìmọ̀ràn mi fún àwọn orí adé tó kù ni pé ó dára kájọ máa ní àjọṣepọ̀. Ìkọ́nà àánú àwọn tó jẹ́ síní ọba wa sọ fún wa nígbà táwọn máa fi jọba wípé awo ọba òun ni awo tó lágbára jù. Yẹn ni wípé ohun tó dẹ̀ ń fi awo ṣe náà ni pé wọ́n máa ń fi ṣe nǹkan kan náà. Ẹ pé wọ́n máa ń ní ohun kan náà, so wọ́n jọ máa ń ní ọkàn kan náà, so pé kí gbogbo wa kájọ máa wà ní ìrẹ́pọ̀, kájọ máa ní ìbáṣepọ̀ tó dánmọ́rán, kájọ ní àfọkàntán ara wa. Araba bí táyé ọba rẹ̀ ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Ẹ̀yà kí báyà pátá. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Olùsúra gbogbo náà ṣògo. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Ẹ̀rọ aládéládé kò ní lájú. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Ẹ̀kọ́ olùkóso àyọ̀rọ̀ iná. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Lábìsí ọ̀pọ̀ ara pẹ̀lú gbogbo mákàtí. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Olùkọ́ pátápátá. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Ìwádìí fa mímọ́ díẹ̀díẹ̀. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Ọbẹ̀ jíjọ bí ọmọ méjì ọ̀gá wa. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Ẹ̀kọ́ olùkóso àyọ̀rọ̀ iná. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. Olùdókòwò sùúrà lọ́lọ́sọ̀wọ́. Ṣẹ̀fẹ̀ ìjọ mi àfọwọ́kọ́. adúgbò fọ́lọ́run àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin àwa àti kábíyèsí ọba ayétòrò odùtàlà adéníjì odùtàlà ọ̀rẹ́ wa ni èèyàn wa ni alájọṣepọ̀ wa ni so àwa láti gbé lárugẹ fún òkú àna ẹ̀ tó ń ṣe lẹ́nìí ìdí tẹ́ fi rí gbogbo lọ́balọ́ba ni. Gbogbo ẹbí Gíwá ní Ìwòrò àwọn àna mi tó fún mi lọ́mọ Ìṣóbóyèdé ní Òwu àwọn àna mi nìyẹn. Dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé ẹ ṣe ẹkúnfẹ́ ẹkú àdúrótì ẹ rí bí gbogbo ẹ ṣe ń dùn yín gbà Ọlọ́run ló ṣe é tó fi rí bẹ́ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí mi nílùú Ayétòrò Ògùdó gbogbo àwọn olóyè mi
nílùú Ayétòrò Ògùdó. Dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá, gbogbo Òdútàlà, gbogbo ọmọ ìlú Ayétòrò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn security, àwọn agbófinró tí wọ́n wà níbí, àwọn ìjọ Ọlọ́run Perfection Bible Church, gbogbo ìjọ Ọlọ́run tó wà níbí, gbogbo àwọn ènìyàn. Dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí TV náà pé gbogbo gbà lẹ́ máa rọ̀gbà yí Oníbùdó ká. Ẹ ṣé pẹ̀lú gbogbo ládéládé lóyè gbogbo àwọn kábíyèsí kan ti wà ń bí, mi lè dárúkọ gbogbo ẹ̀yin pressmen tẹ́ wà ń bí. Ẹ ṣé ẹ kú ìfẹ́ Oníbùdó, ẹ kú ìfẹ́ Ọlọ́run lára mi. Sátádé ò ní paná ìfẹ́ wa o, ẹ kú àdúró tì mí gbogbo gbà. Àánú àgbẹ̀yìn àwọn arúgbó wa, àdélébáre, àrìnàkóre, àkòyá ibi. Iṣẹ́ tí Ọlọ́run ti parí lẹ́ máa gbà o, ẹ̀ ní iṣẹ́ tó máa kó bá yín o. lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí adájọ́ tájọ́ náà dẹ́kun láyọ̀. Mo dúpẹ́ pé eléyìí ò ṣíwájú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi, mo dúpẹ́ lọ́wọ́ ọba Adéwùnmí Kọ́lá àwọn Olúkòrédé Àkànó Oníbùdó ti ìlú Ayétòrò Ògùdó, olówó orí mi Ọmọ́wùnmí Àrẹ̀kẹ́. Wọ́n ṣeun gidigidi gan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtúbà, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀tọ̀kọ̀ ìlú, mo dúpẹ́ lọ́wọ́ ojúlùmọ̀, mo dúpẹ́ lọ́wọ́ ará, mo dúpẹ́ lọ́wọ́ ẹbí, mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátá pé wọ́n ṣe ọmọ rẹ̀ àgbéyàwó àwọn náà lágbára Ọlọ́run. Ojútọ́lá ẹni báwo ní ìgbọ́ bàṣírà ìyàwó. Alẹ́ ní báwo ní ìgbọ́ bàṣírà ìyàwó. Oníbùdó òní tẹ́lẹ̀ ayé ìyàwó. Adúpẹ́ látàárọ̀ tí ẹ ti ń wò wá láti iléeṣẹ́ Kábíyèsí TV tí a ti ṣe oríṣiríṣi níbi àwọn àti jẹun àti mú àti ṣe gbá àti ṣàwọ́ àti ṣe kòkó bàbá sáàsùn gbogbo ẹ̀ náà ló sì wọnú ara wọn tó sì dáa dáadáa. Ní báyìí oníkálukú ti ń padà sí gbogbo rẹ̀ kọ́lọ́ngàn bá mi kó jẹ́ abálé láyọ̀ kí gbogbo wa kádélé níre báyìí náà ni à ń sọ̀rọ̀ àtàrí kọ́lọ́ngàn bá mi kó jẹ́ kí gbogbo ọgbẹ̀yìn arúgbó wa. Kábíyèsí ọba Oníbùdó Ayétòrò Tọ̀tà wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ wá pé ẹ ṣé o, kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan. Olórí wọn náà tí wọ́n jẹ́ ọmọ ìyá wa Àlímọ́tù Sàdíà tá à ń ṣe àṣẹyìndé wọn lónìí, tá à ń ṣe fáínà bẹ̀rẹ̀ àwọn lẹ́ni wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé o, kò ní bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run. Títí ìgbà míì tá a máa pàdé iléeṣẹ́ Kábíyèsí TV, ẹ ṣé o, ẹ kú kalẹ̀. Ojú kálá, ojú gbàdé bàbá.